Awuzu billahi mina shaitani rajim bisimilahi rahman rahim inshallah àfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi on point by two ṣe wà yìí nílé ni. Mo ti sọ program kan níjọ́ tí mo ní a máa wá ṣe conclusion nípa nǹkan ọmọkùnrin. So before kí n tó tẹ̀síwájú, à ń bára ẹni sùn kò kí n ṣe gbogbo ló yẹ kó máa ṣẹlẹ̀. Ó dá lóòótọ́ gbìgbà ó dá àti sọ wípé at least twice a week, once or twice a week ó dá. Bí ọkọ àti ìyàwó wà nínú ilé, kí ló ń jẹ́ kí ìgbéyàwó dùn? Kò kí n ṣe pé làálẹ̀ kẹ́ wọlé ló ń jẹ́ kó dùn. Tí ó bá jẹ́ pé làálẹ̀ kó wọlé, àwọn ọkọ mi ò ní fẹ́ kí wọ́n máa ṣe. Làálẹ̀ kó wọlé, ìyàwó mi ò ní fẹ́ kí wọ́n ṣe. Wọ́n after all kankan làálẹ̀ ni ó máa jẹ́ old style. Ẹ̀kọ̀ọ̀kan ẹ mọ̀ jẹ́ nǹkan táwọn olóyìnbo ń pè ní oral. Ṣóyé yín, ó máa ń jẹ́ kí ìyá ọkọ àti ìyàwó kan mọra wọn. Ó máa jẹ́ kí ẹ mọ ara yín dáadáa. Ó máa jẹ́ kí ẹ mọ ibi tó ti ń dùn mọ́ yín. Ó máa jẹ́ kó mọ ara ìyàwó rẹ̀ dáadáa. Tẹ́ bá ti wo fídíò mi sẹ́yìn, ṣóyé yín, ẹ rí ibi tí mo ti sọ nípa obìnrin. Ọkọ ẹ bá fẹ́ jẹ́ kó tètè wá. So ara nǹkan tá à ń pè ní àfẹ́wẹ́ ti bọ̀ níjoojúmọ́ nìyẹn. So nísìnyí àwọn ọkùnrin kan sọ wípé ìyàwó àwọn ò mọ bí wọ́n ṣe ń là. Ọkọ àti ìyàwó ni mò ń kọ́, ṣóyé yín. Àwọn èèyàn kan sọ wípé ṣé ìbá ló yẹ ká ti mọ discuss ẹ̀, ibo la bá ti discuss ẹ̀. Ọkọ àti ìyàwó ni mò ń kọ́ kí ilé lè bá dùn. Kó mọ́ boring, ilé tí ń boring jù, ìgbéyàwó tí ń boring jù. Ẹ jẹ́ ká fi light sí i. Ìyàwó má jẹ́ kí wọ́n gbọ́kọ ẹ náà lọ́wọ́ ẹ, má jẹ́ kí wọ́n gbà lọ́wọ́ ẹ. Little thing tó fi ń kó yín lọ́bẹ̀ jẹ nìyẹn. Nǹkan ọkọ ẹ ó yẹ kó identify, ó yẹ kó mọ̀, ó yẹ kó mọ ibi tó ń dùn mọ́. Ó yẹ kó mọ̀, ó yẹ kó understand, ó yẹ kó lè handle ẹ̀. Yes, nínú àléfà yìí a ti rí ibi tí àwọn ọkùnrin púpọ̀ wọ́n fẹ́ kí wọ́n bá wọn là. But àwọn ọkùnrin púpọ̀ fẹ́ láti ìyàwó wọn, wọ́n ní nǹkan ẹ̀gbin. Èmi ò mọ bí wọ́n ti rí nǹkan ẹ̀gbin o. Nínú gbogbo bẹ̀ náà ni nǹkan ẹ̀gbin ti ń jáde. Torí ìgbà mi obìnrin ó mọ̀ là kí ni wọ́n máa jáde ńbẹ̀ náà. Àbí ṣé àkínrí díẹ̀ dẹ̀ tó ń jáde ńbẹ̀ obìnrin wọ́n dẹ̀ máa ṣóyé yín bẹ́yẹn. Nínú àtúntò tí wọ́n bá ti là tó lè tí ìyàwó lè là, ó lè fún ìyàwó rẹ̀ náà, ó lè fún ní títí ẹ̀ náà. But àlẹ́ má jẹ́ ká argue ńbẹ̀ yẹn. Ìgbàgbọ́ rẹ ni. Nítorí àwọn kan sọ wípé nǹkan innocent kan. Èmi ò wá nípa innocent, èmi wá basically ní nítorí ìyàwó. Má jẹ́ kí wọ́n gbọ́kọ ẹ lọ́wọ́ ẹ̀. Tí ọkọ rẹ bá nífẹ̀ẹ́ sí pé òun là kí wọ́n mọ̀ bẹ́ẹ̀ là, kó mọ̀ bá ń là. Má jẹ́ kí wọ́n gbẹ ẹ lọ́wọ́ ẹ̀. Ó ní láti understand ọkọ ẹ̀. Understand nǹkan ọmọkùnrin ẹ̀ bó ṣe ń ṣiṣẹ́. Nǹkan ọmọkùnrin bó ṣe wà ní ìpele mẹ́rin ló pín sí. Ibi ìpele mẹ́rin ni wọ́n ti ń gbádùn ẹ̀. Ṣóyé ibi ìpele mẹ́rin ni wọ́n ti ń gbádùn ẹ̀. Ṣé orí níbi orí àti ibi adé, that is ibi orí lókè bá, ibi adé níbi ìsàlẹ̀ ibi tó ti join, tó ti gàlàgàlàgàlà yẹn. Ibẹ̀ yẹn tí wọ́n bá fẹnu sí, ó mọ́ tètè catch ọkùnrin. Ó mọ́ tètè catch ọkùnrin. Ibi òkè tó ń tó yẹn tó mọ́ jẹ́ kẹ́nu ẹ gbẹ. Má jẹ́ kó gbẹ, jẹ́ kó mọ́ tutù, kó tutù tó bá fẹ́ ṣe. Ṣóyé ẹ. Then níbi tó ti join ibi gàlàgà tó ti join yẹn, olórúkọ tí wọ́n ń pè lódò lẹ́yìnbó, mi ní àǹfààní láti sọ orúkọ yẹn bíbá ẹ̀ sìn. Then níbi ara gangan, ibi ara gangan yẹn, ìyẹn nìkan ló nídìí pé little pressure wàá fi handle rẹ̀, wàá fọwọ́ ọwọ́ rẹ mú. Wàá fi ọwọ́ rẹ mọ stroke ẹ̀ sókè sílẹ̀, sókè sílẹ̀, sókè sílẹ̀. Then ọwọ́ rẹ ò gbọdọ̀ gbẹ, kò gbọdọ̀ gbẹ. Ẹ ní láti tó bá gbẹ, ẹ ní láti wá kíní kan bí loops kẹ́ apply sọ́wọ́, ṣóyé ẹ. Then tó bá ṣe tó ń move ẹ lọ sókè, tó ń move ẹ lọ sókè, tó ń move ẹ lọ sílẹ̀, ẹnu ẹ kó wà níbi òkè kó mọ fi rá ródóródó. Ó mọ fi sọ wípé ṣé ẹ fẹ́ jẹ ni. Ẹnu tí mo fi ń gbàdúrà, ẹnu kọ́ lẹ fẹ́ rì bọ́. Ètè tí báyìí kó dẹ̀ tutù, kò gbọdọ̀ gbẹ. Ibi tí mo sọ pé kò nira láti dìde yẹn, ó wà very 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 light. Kò nira láti dìde lára ọkùnrin. Ó mọ́ tètè jẹ́ ká ọkùnrin dìde. Ṣóyé ẹ. Níbi orí yẹn àti ibi gàlàgàlà yẹn, níbi abẹ́rẹ́ yẹn. Ó bá ti mú ẹnu ẹ tó fi rá, ó mọ́ fi rá òkè yẹn, a mọ́ fi rá ibi adé yẹn náà, a mọ́ fi rá round, a mọ́ fi rá náà. Wàá dẹ̀ mọ́ fi ọwọ́, a mọ́ fi stroke ẹ̀, a mọ́ fi stroke ẹ̀ sí òkè ilẹ̀. Then wàá wá mú àwọn rẹ, wàá wá mú wá síbi ẹ̀yìn, ibi àràǹdì ẹpọ̀n, ibi line tó jọ ẹpọ̀n méjèèjì yẹn. Wájú àtẹ̀yìn fi rá.
á tẹ́ tó ìṣẹ́ méjì níbi ẹyin ẹpọ̀n yẹn, ibẹ̀ ó bá sọ pé ibẹ̀ gangan ló wọ ara, ibẹ̀ gangan ló wọ ara, wà wá mú àwọn ò gbọ́dọ̀ gbogbo tẹ́lẹ̀ bá ń ṣe yẹn, ibẹ̀ yẹn ò gbọ́dọ̀ gbẹ, tó bá ti ń gbó máa kill gbogbo nǹkan tó ń jẹ́ interest níbẹ̀. Bẹ́ẹ̀ náà wàá mọ ojú ẹ̀ wò, ojú ni ọ̀rọ̀ wà, ojú ni communication wà, ẹ̀dẹ̀ máa communicate, ẹ máa communicate. Àwọn onímọ̀ pé mo kì í sọ̀rọ̀ nígbà ìbálòpọ̀, I don't know ìyẹn, I don't know that one, I don't want to go there. Mo tẹ̀ fẹ́ lọ sí side yẹn nísìn ìwọ àtọkọ ẹni àsìkò gbádùn la fẹ́ sọ là ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí. O lè bó ṣe ń ṣe yẹn, o lè mọ bí léèrè pé ṣé ó ń dùn mí ẹ̀ ń bẹ̀ yẹn, ó ń dùn mọ́ mi. Ara kẹ́ ẹ̀ communicate ṣé ó ń dùn mọ́ mi, ò dùn mọ́ mi. Ara nǹkan tó máa ń mú orí ọkùnrin dìde ni. Meanwhile ìwọ ọkọ náà, o ní nǹkan tí wàá máa ṣe lábẹ́. Mo ti sọ níbi fídíò mi ti tẹ́lẹ̀, o ní nǹkan mo ti sọ okay tíjọ́ yẹn ọkùnrin ló ń ṣe, ta ní kí obìnrin máa fún ní response. Nísìnyí náà ìwọ ọkùnrin tó ìyàwó ẹ̀ bá ń ṣe bẹ́ẹ̀ yẹn, o ní ọwọ́ rẹ gbọ́dọ̀ máa ṣe kinní kan lára ìyàwó ẹ̀. Ọwọ́ ẹ méjèèjì gbọ́dọ̀ wà níbi orí ọyàn ẹ̀, àbí kọ́yọ̀ kan wà níbi orí ọyàn, kí kan wà ní ibi abẹ́ rẹ̀. Tó bá tiẹ̀ mọ̀ pé ò lè lá tiẹ̀, tó bá sì lè lá, a lè force ọkàn ni. So ẹ ní láti fi life sí ìgbéyàwó yín, ẹ ní láti fi life sí ìgbéyàwó yín. Ìwọ tó bá understand fídíò yìí tún wò again, tún wò. So ibi tó bá kò nídìí wàhálà, ibi tí wàá mọ apply little pressure sí òun ni ara, so that kó máa fi ní enough blood flow around that place. So yẹ àwọn rẹ kò gbọdọ̀ gbẹ, gbọdọ̀ wà ní òkè àti ibi abẹ́, ibi orí, ibi adé, gbogbo adé ṣá, ó gbọdọ̀ wà ń bẹ̀. Then ibi ìsàlẹ̀, a bá sọ wípé idán gangan ní ìsàlẹ̀, ibi tí gbòǹgbò mọ́ gbàgbé bẹ̀ yẹn. So yẹ wàá mọ̀ ṣe títí tó bá ṣe èyí tí mo ṣe yìí fi sí practice ní alẹ́, bó bá ṣe fi sí practice sí, òun wàá ṣe wá perfect. Mo ti sọ ọ̀nà 4 ni ibẹ̀ yẹn, gbogbo àwọn yòókù wọn ò nídìí wàhálà, wọn ò nídìí much pleasure. Èyí tó nídìí pressure díẹ̀ pẹ̀lú ọwọ́ òun ni ara. So pẹ̀lú eléyìí mo mọ̀ pé ó yẹ kó understand bẹ́ẹ̀ ṣe máa ṣe, with little time ẹ máa understand. Any communication ni ó wà important. Tẹ́ bá dẹ̀ ń ṣe, ẹ lè fi orin music tẹ́ bá like, ẹ lè máa fi sí i. Ó lè má jẹ́ gbàgbàgbà music, ó lè jẹ́ little blues tẹ́ like nígbà tí wàá tọkọ ẹ bá wà. Tẹ́ bá ń ṣe lè irú ẹ máa fẹ́ràn ara yín. Ọkọ like láti padà wálé. Tẹ́ bá ń ṣe gbàgbàgbà ó máa boring jù. So this is on point by 2 using my words for others. Ó dijọ́ mi náà.